wí ọmọ o alàgbà wí ọmọ. ìyá èyé mi o ìyá o alàgbà wí ọmọ. màmá Oríkì Ṣọ̀túndé. òrìṣà ọmọ àfọ̀bì kan o. ìyá lórìṣà táwọn ọmọ fọ̀bì kan lójoojúmọ́ o. ẹ mọ tọ́jú ọmọ. ìyá o alátìlẹ́yìn ọmọ ọlọ́rẹ́ tọ́yè abọ́mọwí tìfẹ́tìfẹ́ ìyá lágbẹjọ́rò ọmọ tọ̀sán tòru o. ẹ mọ kẹyà ẹ mọ ṣìkà yeye ọlọ́jà rẹ̀ mọ̀ nìyá jẹ́ o. ìyá tó tọ́mọ rẹ̀ látọ́yè ó kú oríire o. ọmọ odò erin ọmọ odò erin ayé kẹtẹ sọyìn mèrè ẹ ọmọ odò erin ọmọ odò erin ìyá Babátúndé ọmọ bàbá ọba. ọmọ odò erin ayé kẹtẹ sọyìn mèrè ọmọ odò erin. èyí Bọ́lájí ọmọ odò erin ọmọ odò erin ayé kẹtẹ sọyìn mèrè ọmọ odò erin. èyí Oyíndàmọ́lá aya Kóredé. ọmọ odò erin o ọmọ àyùnnígbà ọlọ́jà obìnrin ajẹun ọkọ sanra. odò abiyamọ wò fẹ̀rẹ̀ ó fúnni ní pẹ́pẹ́yẹ fúnni ládìyẹ sìn. aya wọn l'Ógbómọ̀ṣọ́ ajílété powó. ọmọ àyùnnígbà ọlọ́jà obìnrin ọ̀dúndúnbìnrin ajẹun ọkọ sanra. ẹ kú ọjọ́ ìbí o ìyá olóríire ìyá onínúure ìyá ọlọ́wọ́re ó tọ́mọ rẹ̀ látọ́yè o. ọmọ olówó òsinmi o ilẹ̀kùn olówó òsinmi nílé ìyá ẹ ilẹ̀kùn olówó ró gbaga 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 ọmọ òrìṣà bí ajé ṣọ̀wọ́n. oríire o oríire o oríire ó ti bámọ òye o oríire oríire èyí àyíyẹ oríire oríire ó ti bímọ àyíyẹ. oríire oríire. ọmọ òrìṣà bí ajé ṣọ̀wọ́n o gbéralẹ̀ òdìdé ijó ọmọ ni ọmọ orí bàbá àwúre ọmọ òrìṣà jẹ́ ń bá wọn lówó lọ́wọ́ orí ni bàbá àwúre ọjọ́ orí ń gbéni níbo lòrìṣà wà. èyí Babátúndé ọmọ òṣòwò àkúnkáhùn bẹ́ẹ̀ ròṣòròṣò ọmọ kankan múná ọmọ àpáàrà mojéwọ ọkọ ó gbẹ̀rìn tà ẹ̀ ṣọlẹ̀ ìwọ ọmọ lọ́bọ ní pápáyà èjẹ̀rọ yàtọ̀ ọmọ erin àdìgúnbọ kan mú ọ̀yá sórí rẹ̀ àdóbíbọ kan mú kèrègbè lílá sórí rẹ̀ àdì kèrèkèrè aya Ògbómọ̀ṣọ́ ajílété powó. ọmọ òkúta ìlúdó ni wọ́n kì wọ́n nílé àwọn ọkọ rẹ̀ ọmọ àfògbójà. aya Kóredé o aya bàbá ọba o ìyá ọmọ bàbá ọba ìyá Bọ́lájí ìyá Oyíndàmọ́lá aya Kóredé. ó mọ̀ kú ọdún rẹ o ọmọ odò erin ọmọ odò erin wọ́n máa lè yẹ ayẹyẹ o. ọmọ odò erin ọmọ odò erin ìwọ máa lóye ayẹyẹ o. ọmọ àyùnnígbà ọlọ́jà obìnrin ajẹun ọkọ sanra o ọmọ odò erin ọmọ odò erin wọ́n mọ̀ láyà ayẹyẹ o. màmá Oríkì
mo kí yín pé ẹ kú ọdún o.